láàrin ọ̀sẹ̀ kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó jẹ́ olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe ìpàdé alágbára ìyẹn ìpàdé méjì tó ṣe pàtàkì púpọ̀ pẹ̀lú àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní ẹnu lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì tún jẹ́ adarí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ìyún olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Yakubu Gowon àti ẹni tó jẹ́ olórí sójà orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ tó tún ti fi ìgbà kan rí ṣe mínísítà ètò ààbò lórílẹ̀-èdè yìí ìyún ajagunfẹ̀yìntì Theophilus Danjuma ó ti ṣe ìpàdé pẹ̀lú wọn láàrin ọ̀sẹ̀ kan péré tó sì jẹ́ pé gbogbo nǹkan tí Tinubu, Gowon àti Ty Danjuma tí wọ́n jọ sọ nínú ìpàdé ìkọ̀kọ̀ tí wọ́n jọ ṣe ó ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ìlà mú ìròyìn ẹ̀ wá fún yín nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ẹ rántí pé láàrin ọdún 1966 ìyẹn oṣù keje ọdún 1966 sí ọdún 1975 ìní Yakubu Gowon ìní ó fi ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé ọ̀gágun Murtala Muhammed ó fipá gba ìjọba lọ́wọ́ ẹ̀ láì ní ìtàjẹ̀sílẹ̀ nínú lọ́dún 1975 tó sì jẹ́ pé láti ìgbà náà ìgbésí ayé jẹ́jẹ́ ìyẹn ìgbésí ayé aláìní wàhálà ìní Yakubu Gowon èlò ń gbé láti ìgbà náà. Bẹ́ẹ̀ náà ni ọ̀gágun Ty Danjuma ọmọ bíbí ìpínlẹ̀ Taraba inú náà ló jẹ́ ajagunfẹ̀yìntì tó ti fi ìgbà kan rí jẹ́ ọ̀gá àwọn sójà lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì tún ṣe mínísítà ètò ààbò lórílẹ̀‐èdè yìí lásìkò ìjọba alágbádá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Ṣáà bó bá ń sọ̀rọ̀ àwọn alágbára tí wọ́n náà ń darí Nàìjíríà lábẹ́lẹ̀ gbogbo ayé ló mọ̀ pé ọ̀kan pàtàkì ni Ty Danjuma. Bẹ́ẹ̀ ni bàbá ọ̀hún kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn rárá ṣùgbọ́n tó jẹ́ pé Tinubu ó ti bóun àti Yakubu Gowon láàrin ọ̀sẹ̀ kan ló bá àwọn méjèèjì ló bá wọn ṣe ìpàdé èyí tó jẹ́ kí àwọn kankan máa wò pé kí ni Tinubu kí ló ń bá àwọn èèyàn náà sọ kí ni irú ìpàdé wo ló bá àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún ló ń bá wọn ṣe. Ṣáà wo tẹlifíṣàn Yorùbá Tòótọ́ a fìdí ẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àwọn tó sì súnmọ́ iléeṣẹ́ ààrẹ tó bá wa sọ̀rọ̀ wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló bá àwọn alágbára méjèèjì náà sọ. Ẹ rántí pé láti bí ọdún kan sẹ́yìn ìní ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ló ti fẹ́ mẹ́ẹ̀ kọjá sísọ tó jẹ́ pé báwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì bá ṣe ń jiyàn gbé náà ń pààyàn bó ṣe wù wọ́n. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Islam Boko Haram tí àwọn èèyàn rò pọ́n ti sùn tẹ́lẹ̀ àwọn náà tó ti jí báyìí o tó wá jẹ́ pé àwọn sójà náà ń kọlù kiri ilẹ̀ Haúsá tá ń pa àwọn sójà ní ìpakúpa. Eléyìí la gbọ́ pé ó jẹ́ kí Tinubu kó ránṣẹ́ pé àwọn ajagunfẹ̀yìntì méjì kó béèrè ìmọ̀ràn lọ́rọ̀ wọn. Bẹ́ẹ̀ ni la gbọ́ pé àti Yakubu Gowon àti Ty Danjuma àwọn méjèèjì wọ́n fún Tinubu nímọ̀ràn nǹkan tí ó lè ṣe lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ìyẹn ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà.